káàsán níbi gbogbo tí ẹ bá wà, a kú dédé àsìkò yìí. Mo mà tún dé lónìí o. Etí tẹ́ ó fi gbọ́ mi ní àsìkò yìí kò mà ní dì. Ojú tẹ́ ó sì fi wò mí, Ọlọ́run Elédùmarè ò ní fọ́ o. Jésù á wà pẹ̀lú gbogbo wa. Ànábì á dúró tì wá. Kékeré ìròyìn kan ni mo mú wá kájọ fi etí gbọ́ ká sì jọ fi ojú wo àwọn tó bá ṣe wò níbẹ̀. Lákọ̀ọ́kọ́ kí n tó bẹ̀rẹ̀, orúkọ tèmi ni HRH Prince K.A. Ajíjọ. Kí n tó bẹ̀rẹ̀, màá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn Yorùbá agitators tí wọ́n release ní ànọ́sẹ̀ní. According to ìròyìn tí mo gbọ́ láàárọ̀ yìí, wọ́n release àwọn 8 nínú àwọn 12 tí wọ́n mú. A dúpẹ́ fọ́lọ́run pé wọ́n tiẹ̀ tó Ọlọ́run Elédùmarè bá wa tú wọn sílẹ̀ lọ́wọ́ àwọn ẹni ibi, àwọn ìka ènìyàn, àwọn èṣù, àwọn ènìyàn tó ń pera wọn lénìyàn tó yẹ pé èṣù ni wọ́n. Àwọn the black sheep of the family. A dúpẹ́ fọ́lọ́run bá wa tú wọn sílẹ̀. Àwọn 4 tó kù ní ọlá ànábì, ní ọlá Ọlọ́run, ní ọlá Jésù, Ọlọ́run á gbà wọ́n sílẹ̀ lọ́wọ́ wọn. A kó sí wọn lọ́kàn, a jẹ́ kán fi àwọn 4 yòókù sílẹ̀. Then olórí tó jẹ́ bí olórí, ọ̀gá wa Chief Sunday Igboho, lágbára Èdùmàrè, láìpẹ́ láì jìnnà, òun náà á gba ìtúsílẹ̀ níbi tó wà lọ́ọ̀ ní Kútọ́nù. Ó ti gbà ìtúsílẹ̀ ìtúsílẹ̀ pátápátá tá fi lè fi ojú lọ rí àwọn ẹbí ẹ̀, fámìlì ìyàwó ẹ̀, láìpẹ́ láì jìnnà. Iṣẹ́ tí Ọlọ́run ti parí ni, tẹ́nìkan ò sì lè mọ̀ díẹ̀. Ọlọ́run á bá wa tú sílẹ̀. Anyway, about Ortom, governor of Benue. The APC are going against him for a reason. Firstly, let me quickly show you a video before I commence. No, I think a picture first. You can see this man. For you to see properly, you need to close the... Yeah. You can see this man. I will read what is under it for you guys to listen. So please listen to me, please. Sen, Bala's son, was a military pilot. He bombed terrorists. They leaked his identity and address to the terrorist bandits. They went to his house in Kaduna, inside the GRA where he lived, and murdered the pilot. Now, ask, how did the terrorist bandits know the pilot that bombed them mercilessly? Can you see that? Once you go against the will of these people, the useless idiots, Boko Haram, calling themselves Boko Haram, but terrorists, and the Boko Haram, their leader, the foolish man and idiots. Once you go
against their will, oh, you are in trouble, man. Ẹ jọ̀wọ́ sọ fún mi. Báwo náà ṣe mọ ẹni tó wà nínú plane lókè? Pé òun ló bomb àwọn mercilessly tí wọ́n dẹ̀ mọ tó wá lọ mọ ilé ẹ̀ tó dẹ̀ lọ get to their nílé tó dẹ̀ pa. Just tell me. Gbogbo ẹni tó lọ́wọ́ sí ikú máa yìí, Ọlọ́run Elédùmarè á ṣe ìdájọ́. That goes like that. Then let me quickly show you another one. My brother, I tell you, say, the thing where Nigeria don't get into, I think it's even worse than Afghanistan. And it be like, say, the government, where they on top, they also be part of the thing where they happen to us, because they know the talk. And I keep saying, say, look, if government show, say, it get power to stop Igboho and stop Nnamdi Kanu, why government no get power to stop bandits where they say they kill us here? And they don't come and go talk, say, now this government bring them in 2015, say make them go help them do election. After election, they don't abandon them. So they look for money, where they go chop and continue with their life. Our current leaders wait there for Aso Rock for presidency. They get hand into it. We get problem for Nigeria. And as long as our people keep quiet, I tell you, say, one day, they say this unknown government, where the Fulani bandits, they will come take over Villa. They will come take over government house. They will come take over every place. Bow and arrow, not be offense for our constitution. But AK-47, AK-49, and machine gun, and all those ones are things. But the thing where with the axe, they say, iPod, they were using pump action. They go catch them. Those ones too, government no say make them do them. But they go catch them. But why is the thing they say, Fulani men, they use AK-47. They use AK-49. They use machine gun. They use explosives. And they no fit catch them. Then see allow them. Then they go kidnap our children. Then they go kidnap our people. Then they go do all kind of atrocity. Then they leave them. I don't talk to Mr. President, say, make you declare these people as he did to iPod. Say they be terrorists. The man no great do. President too. He carried the same. He can never declare them as a terrorist. He can't declare them as a terrorist. The man is a complete useless man, a bastard man. Out of office, say he go defend all Nigerian people. But the thing where president they do now, they defend only Fulani people. They are just killing us. As I talk to you, they continue to kill us. And president know where these people dey. They will say they are unknown government. One day there will be unknown president, an unknown governor, unknown minister, unknown this and this is where the country they go. And Fulani people don't talk, say, look, they want they won't carry this country, make it become their own. Make them come and say, they Fulani too. Now then they get Nigeria. But they can brand iPod, say they be terrorists. They can stop Igboho from the southwest. Why you don't do the same thing where they do? Now my evidence with that. The president is part of the thing. They do the thing. He sabi the thing. Why president they only give appointment to Fulani people? People will be prominent Hausa. They don't tell me, say, look, my brother, this is the way they do. You're fighting for us too. What did they go invite them to do? When Gumi talk, did they invite him? When other people will talk, did they invite them? It is the thing don't they clear. Say this government, it don't mean well for this country. If you accept to be their slave, even me, if I accept that I will be their slave, they will give me appointment. They give my people appointment. The press handler or Mr. President. The man that lie they talk now. I think that him they forgive him name say Nalai Muhammad. Make it a lie, waka anyhow.
You not see the thing where the man talk. You say Ebonyi, they don't give him 6 billion. The governor there don't deny say he don't get any 6 billion. So that man, I suspect say he dey on something where we don't sabi. They see around them. They go kidnap our children. They go kidnap our people. They go do all kinds of atrocities. They go leave them. I don't talk to Mr. President say when he declare this people as he did to IPOB. Say Yeah, that's like that. Please wait. I need to show you another one. Now, this man, Samuel Otom, they will always go against him. They will always go against him because he wasn't on their page. He always hits the nail on the head. He always gets down the brass talk. He fakes the actual fact. So they will never be in support of him. They will be looking for a way of putting him into trouble. That one is definitely sure. It's obviously sure. Right. It's obviously sure. Very obvious. Because when you are not dancing to their tone, they will always be finding a problem for you. Now, they are trying to, all the APC governors, all the APC groups are trying to declare a state as a state of emergency so that when they declare that, they will bring him out of that seat. They will get rid of him. And after they get rid of him, these bad people, because he's no more in power, they trace him to the house. They will exterminate him. Right. Because since he's no more in power, that's what they're trying to do. Because it was going against the will of the government. What they're doing is definitely wrong. We all knew that. And this man doesn't want it. And is shouting, saying the facts. But once you go against them, you are in trouble. How can you be hiding at the back of one finger, telling people not to see you? It is very vivid, clear to every one of us that what the people are doing, it's absolutely wrong. It's absolutely wrong. So that is what they're trying to do for Samuel Otom. But I believe God Almighty will make him to overcome his enemy. They are definitely enemy. So let me just quickly show you another one, please. No, okay, that's what's wrong, please. Wait, my paper does wait. irọ́ àbò ṣe darí mọ́ ní. ṣé bí wọ́n ṣe máa wò nù. o ti study wọn báyìí. ó ní ara táwọn ń jà fún òun náà ní eléyìí o ó ní táwọn ń sọ àwọn ò láwọn bẹ̀rẹ̀ yẹn sẹ́ lórí báyìí o. 7 September. Bọ̀nú Abubakar. ó ti ń lọ jí iṣu wà wọn ló sì ti ń ṣe. Don't be thief. I love the thief. Don't be
be rogue. I no be rogue. You be steal. I no dey steal. You be robber. I no be robber. You be arm robber. No be arm robber. You be thief. I no be thief. You be rogue. I no be rogue. You be steal. I no dey steal. You be robber. I no be robber. You be arm robber. No be arm robber. I no be thief. You be thief. I no be rogue. You be rogue. I no dey steal. You dey steal. I no be robber. Climb and win, climb and win. Climb and win, climb and win, climb and win, climb and win, climb and win. Please wait. I'll soon get what I was trying to show you guys. I will get it for you guys. Give me a couple of time. Please, just give me a couple of minutes. Almost getting there. díà ó ní etí ń ṣẹlẹ̀ ní ìjọba àbílẹ̀ òun lòun sọ yìí o àwọn 35 ló di kú o àwọn 150 níbẹ̀ nílé ìwòsàn o àwọn sì nílò ìrànlọ́wọ́ eléyìí tí ìjọba ìpínlẹ̀ àwọn yóò tún ṣe fún àwọn kí nǹkan ó lè yí padà níjọba àbílẹ̀ àwọn kọ́mọ̀bá àdíwọ́pẹ́ àìsàn yìí ó tàn kálẹ̀ jù ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Kwoza ìyẹn ní ìjọba ìpínlẹ̀ ti Borno ọ̀jọ̀gbọ́n Ibrahim Bọ̀kárò iná ní sọ ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀. ìtọ́bàjọ́ là fi wéra wọn òkòtó oníbùúlẹ̀ lójọ ìrìnkò ṣoṣo ẹnu asín lójú asóró ogun ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìlera náà ni ó jẹ́ kí mú eléyìí wá o níbi tí àgbáríjọpọ̀ àwọn dókítà onímọ̀ ṣègùn èbó lórílẹ̀‐èdè Nàìjíríà àjọ wọn Nigerian Medical Association tí wọ́n ti ń sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa Nàìjíríà wípé gbèdéke ọjọ́ 21 day ultimatum táwọn fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní dìrọ̀dìrọ̀mọ̀ ní fìlókè wọ́n ní ìjọba àpapọ̀ mọ́ jẹ́ ọjà ẹni tí ń sọ̀rọ̀ yìí di mímọ̀ òun náà ni akọ̀wé àgbà fún àjọ náà dókítà Phillips Ekpe nígbà tí ìwé ìròyìn The Punch tá ń fọ̀rọ̀ wá lẹ́nu wò wọ́n ní lára ohun tí wọ́n mú jáde níbi ìpàdé eléyìí tó wáyé ní Benin ní ìlú nípínlẹ̀ Edo òun náà ni wípé àwọn fúnjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní gbèdéke ọjọ́ 21 kí wọ́n tètè dá àwọn dókítà eléyìí tí wọ́n jẹ́ ọgọ́mọ̀ dókítà resident doctors tí wọ́n wà lẹ́nu yẹn sẹ́lódì kí wọ́n tètè dá wọn lóhùn tí wọ́n sọ pé bójú bá ń pàkan ọ̀rẹ́ gbogbo wa pátá iná lè jí ń pa wọ́n ní lọ́pọ̀lọpọ̀ gbà tí wọn ò bá ti bẹ̀rẹ̀ yẹn sẹ́lódì ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kì í mọ̀ wípé àwọn ń sọ̀rọ̀ wọ́n ní ṣùgbọ́n o ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ Chris Ngige ó ní ìfikùnlukùn òun làwọn ti ṣe pẹ̀lú àwọn NMA àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àjọ yìí pé kí wọ́n ṣe sùúrù pé gbogbo nǹkan ọ̀hún òun náà ni yóò ṣe dáadáa wọ́n ní eléyìí náà ló fà á tí èèkàn kò gbò nínú àjọ NMA ìyún ni dókítà Phillips Ekpe ló fi wá ṣàlàyé o ó ní gbèdéke sì ní táwọn fúnjọba àpapọ̀ ó ní gbèdéke ọjọ́ 21 bẹ́ẹ̀ bí wọn ò bá wá tètè pawódà kí wọ́n táwo ṣe kí wọ́n gbọ́nra jìgì ó ní lásìkò ìgbà náà làwọn wà á tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ yẹn sẹ́lódì eléyìí tí yọ ọ́ lágbára oníṣèkè wá ṣe nǹkan tó tini lójú bí oníbàbá lọ sí àwọn ilé ìwòsàn ńláńlá tó jẹ́ tìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní wọn ò ní bẹ́ẹ̀dì tó tó 2,000
2,000 beds ó ní wọn ò ní, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó yẹ kí wọ́n fi ṣètò ìlera fún ni òun náà ni ò sí ń bẹ̀, ó ní kò sóògùn kò sábẹ́rẹ́ kò sí ọ̀pọ̀lọpọ̀, ó ní táwọn ń jà fún, ó ní ara táwọn ń jà fún òun náà ni eléyìí o, ó ní táwọn ń sọ àwọn ò láwọn bẹ̀rẹ̀ yẹn sẹ́ lórí báyìí o, ó láwọn fún wọn ní gbèdéke ọjọ́ 21 ni o. ọ̀dà ẹja tún ka eléyìí kó tó di wípé a lọ sójú ọjà lọ́dọ̀ àwọn èèyàn wa lọ́hùn-ún. ǹjẹ́ lẹ mọ̀ pé owó tí nàìjíríà ti jẹ sọ́rùn báyìí ló jẹ́ 33.1 trillion 33.1 trillion naira, owó tí ó gbẹmẹkún sọ́rùn nàìjíríà tí ń fi dùgbẹ̀dùgbẹ̀nu owó tí a jẹ sọ́rùn. wọ́n ní láìpẹ́ yìí ó tún ṣeé ṣe kí wọ́n tún ya 5.6 trillion sí kí wọ́n tún lẹ̀ mọ́ owó. Everybody them argue, them argue. Yes, yes, them argue. Everybody them argue. Argument about stealing. Can you imagine the amount of money tí Naija ti yá? 33.1 trillion. And they are still planning to borrow another 5-point-something trillion, adding to that amount. Ẹ̀yin náà ẹ wòran. Ibo là ń lọ, ibo ni bọ̀bọ́ yìí bá wa, ibo ló ń sìn wá lọ, ibo là ń rè. Tá a dẹ̀ dákẹ́ tá a fọwọ́ lẹ́rán. Bọ̀bọ́ ìyálejò ní Naija kò kì í ṣe ọmọ onílé. Torí ọmọ onílé kò ní fẹ́ kí orí ibùgbé bàbá òun kó bàjẹ́, inú ilé bàbá òun bàjẹ́. Ó fẹ́ sọ wá sí oko ẹrú pátápátá kó tó gbọ̀run lọ, because mo mọ̀ pé àsìkò ẹ̀ ó máa tó kú ná. Ó ṣọ̀. Ó fẹ́ sọ wá sí oko ẹrú pátápátá kó ba ayé Naija jẹ́, kó gbé wọn sínú grave. Mo mọ̀ pé torí pé kò pẹ́ kò jìnnà Yorùbá nation lọ, no doubt about that. Nothing can absolutely stop us from going. Ṣùgbọ́n kó tó kúrò lórí ìtẹ́ yẹn, olórí burúkú ẹ̀ ó fẹ́ ba ayé country yẹn jẹ́ pátápátá, the country called Nigeria. Àwọn náà ló ń jẹ́ bẹ́ẹ̀ o, nation the northern people ni o. Bọ̀ ó kàn ṣe mí láàánú pé àwọn Haúsá yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbọ́n. Can you imagine iye tó yí wọ́n tọ́ná níjọ́ wedding ọmọ ẹ̀? Present lásán tó give, let us assume pé okay, present to give, each one is 1-point-something million. Tí wọ́n tán share out ní on that very wedding day of his son. Ká wá assume pé èèyàn tó wá sí wedding yẹn ká ní let's say 1,000. Let us assume 1,000. Now times 1-point-something million or 1 million times 1,000. That is how much? 1 billion. 1 billion naira. That is the amount. Kò kàn owó tán fi gba hall o, kò kàn dressing of the hall o, kò kàn àwọn tí wọ́n wá àwọn eléré nǹkan kan tó wá o, kò kàn yẹn o, kò kàn wọn tó gbé plate kankan wá kò. Now ẹ wo iye tó lọ sí Dangote gan. Tó yẹ pé is one of the richest person in Africa. Ìgbà tó ṣe wedding ọmọ èlò ló ná. Bàbá olórí burúkú yìí bàbá adití tẹ́tí ń dùn tí ò gbọ́ràn. Ìgbà tó fẹ́ wọlé 2015, he was assisted by this Chief Nubu. Now ẹjọ́ sọ fún mi ṣáwo lọmọ ẹ̀ ń ṣe tó fi ná owó yẹn, tó ọmọ ẹ̀ fi ná owó yẹn ṣáwo ló ṣe. Kò kí ṣe pé bàbá adití náà ló náwó yẹn ni. Boko Haram ló náwó yẹn, of course we are mọ̀ yẹn náà. Kẹ́gbọ́n bomi tí bàbá yẹn bá wa lọ ní máa burúkú lẹ́gẹ́lẹ́gẹ́ tó ti kú tán tó yẹ pé standing cup ni. Ó ti kú tán náà. Ọ̀rọ̀ yìí kò yé mi, àdé ń fọwọ́ lẹ́ràn à ń wòran. Ó ń show everything pé it's only meant for the Fulanis, not even for the Hausas, not for Igbo, not for Yoruba. It's meant for Fulani. Anything you do that goes against the Fulani, you are in trouble.
Let me continue with this. eléyìí tí wọ́n fi ṣèlú ní nàìjíríà ọ̀rọ̀ yìí náà ní tẹnu mínísítà fún ètò ìṣúná lórílẹ̀‐èdè wa Zainab Ahmed ní ọ̀ǹtẹnu rẹ̀ jáde tó sì ń wí pé tá a bá yá àwọn owó yẹn àwọn owó tí a yá yẹn tá a bá yá kò sí nǹkan tá a máa fi ṣèlú ẹ̀dẹ̀ mọ̀ wó pé àwọn nǹkan tó jẹ́ wípé máa mú káyé dẹrùn ó ṣe pàtàkì fún ìlú wa a gbọ́dọ̀ ṣe àwọn ètò gbogbo tó máa mú káwọn èèyàn wá dá lé iṣẹ́ sílẹ̀ lórílẹ̀‐èdè wa ó ní nǹkan míì tún ni wípé ṣe ráwọn ojú reluwé yẹn a gbọ́dọ̀ ṣe é ṣíṣe ẹ̀ ló máa mú kí àwọn ọ̀nà tó yẹ kí àwọn èèyàn máa gbẹ́rù gbà kán lè máa gbé gbà bẹ̀ wọ́n ní arábìnrin ìyáàfin tó jẹ́ mínísítà fún ẹ̀ka ètò ìṣúná náà ní dín ohùn sọ̀rọ̀ báyẹn o tó sì ṣàlàyé gbogbo ẹ̀ ara ń rí ọ tó sì ṣàlàyé gbogbo ẹ̀ tó sì ṣàlàyé gbogbo ẹ̀ látòkè dé délẹ̀ gbọ̀n wọn ni lẹ́yìn ìgbà tó wá ṣàlàyé débi ọlápẹ̀rẹ̀ àwọn tó nímọ̀ nípa bí èèyàn ṣe yáwó àti ọ̀nà tí gbà á mójútó lò ó lára wọn láti rí dókítà Muda Yusuf tó jẹ́ adarí tẹ́lẹ̀ fún Lagos Chamber of Commerce wọ́n ní ọ sọ̀rọ̀ wípé wọ́n ní èèyàn gbá mọ́tò ó gbé mọ́tò fún plumber yányán ni ìgbésẹ̀ tí Nàìjíríà ń gbé yìí o wọ́n ní kí ló dé ó ní bẹ́ẹ̀ èèyàn bá gbé mọ́tò fún plumber ṣé kó bá ṣe páìpù sínú rẹ̀ ni àbí kí ni kó ṣe sí ó ní sẹ́ mọ̀ pé n ti ń ṣẹlẹ̀ sí Nàìjíríà lọ́wọ́ nìyẹn wọ́n ní lọ́nà wo ó ní ẹ ṣeun ó ní bí 80% owó tí Nàìjíríà ń pa ni wọ́n fi ń san gbèsè báyìí látàrí gbèsè tí ń bẹ lọ́rùn wọn ṣé 20% yòókù ni wọ́n fi máa ṣèlú ṣé ni wọ́n fi máa ṣèlú àbí níbo ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń lọ sókè gbèsè tẹ́ ẹ jẹ́ ti pọ̀ ju ìkọ́nọ́mì ọrọ̀ ajé yìí lọ àti tí òpó ilé yín tó lè gbé èyàn òpó ọrọ̀ ajé yín tó lè gbé nílùú yín oníbò lẹ́tí wá fẹ́ yan yọ bẹ́ẹ̀ yẹn ó ní ẹ wá ń sọ wípé tẹ̀yìn ọ̀bá yáwó tẹ́ ẹ̀ bá yáwó ní í ṣe àwọn nǹkan àlùmọ́ọ́nì àwọn nǹkan tó máa mú kí ìlú kọ́ wà pa dáadáa tẹ́ ẹ̀ bá dẹ̀ ṣe àwọn èèyàn ní wá dá sẹ́lẹ̀ Nàìjíríà kò ní lè dúró lẹ́gbẹ̀ẹ́ àwọn akẹgbẹ́ rẹ̀ lágbàáyé ó lóòótọ́ ni ṣùgbọ́n èèyàn kì í ṣe nǹkan tó jẹ́ wípé yóò tún máa fi dínà mọ́ra rẹ̀ ó yẹ kó máa lànà sí fúnra rẹ̀ ní wọn ní dókítà Muda Yusuf ó sọ̀rọ̀ yìí bí ẹni wípé ọkàlà ju ẹni tó sọ̀rọ̀ gan tẹ́lẹ̀ lọ ni o nítorí wípé gbogbo ohun tí wọ́n sọ pátá ló yé ló dẹ̀ mọ̀ ó ní 33.1 trillion késo ọmọdé owó ó lẹ́ẹ̀ tí wọ́n fẹ́ yá 5.6 trillion míì ẹ̀tún yá mọ́ ẹ wà máa fi ìdámẹ́jọ nù ìdámẹ́wò owó tẹ̀ ń rí láti fi san gbèsè ó ní kò síbi tí a ti ṣerú rẹ̀ tó wà pa bẹ́ẹ̀ o. ẹnìkan jí su nípínlẹ̀ Kwara ó sì rí ẹ̀wọ̀n oṣù 6. Please let me quickly do this, please. Just wait. Whatever. Anyway, so this foolish man with his entourage. What's this? Background something. Let me just. The useless Boko Haram with his entourage. God Almighty will help us out of their hand. Nítorí ọwọ́ wọn lágbára wà. Gbogbo àwọn èèyàn ló ti kó sí the war equipment. We don't have anything at hand. Gbogbo nǹkan ogun ló ti há fún àwọn Fúlàní ẹgbẹ́ ẹ̀. Kò sọ́gbọ́n ta fẹ́ dá. Ọlọ́run Elédùmarè náà ló máa kọ́ wa lọ́gbọ́n ta fẹ́ dá. Ọlọ́run á bá wa ja ìjà yìí ní àjàyè ni. Ọlọ́run Elédùmarè á fún Yorùbá nation á fún wa ní òmìnira wa lágbára Èdùmarè á gbèjà wa jà.
gbogbo ọgbọ́n táwọn náà bá mọ̀ wá lè dá gbogbo àwa nímọ̀ràn wípé kí á bẹ̀rẹ̀ sí dá gbogbo ilé tá a bá lè sá ká máa sá kí ogun má bàa kó wa tọmọtọmọ tọmọtaya tẹbítẹbí taratara nítorí ibi tọ́rọ̀ yìí ń lọ ó tojú sú èmi o ó tojú sú mi kò yé mi mọ́ torí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ó ti fi hàn ní gbangba ó fi hàn ní kọ̀rọ̀ wípé òun stand fún government of òun is only meant for the government of the Boko Haram and Fulani gbogbo adádìládẹ mọ̀ sí gbogbo wa ló clear sí wípé ìgbà tó lórí burúkú dẹ̀fẹ̀ wọlé ó ní tó sọ ó ní gọ́ọ̀mẹ̀ntì òun kò ní it's government of it's going to be government of everybody not only one person not one tribe now ó ti jẹ́ ká mọ̀ pé irọ́ lòun pa its government belongs to one tribe which is Fulani and Boko Haram right òun àtàwọn ń tọ́ra jẹ Ọlọ́run Elédùmarè wà ní fún wọn ṣe ọgbọ́n táwọn náà máa lò Ọlọ́run Elédùmarè akọ́ wa àgbèjà wájà àbọ̀ at the same time káwọn náà máa fọwọ́ lẹ́rán gbogbo ibi tá a bá lè sáré sí ẹjọ́ ẹ jẹ́ ká sáré síbẹ̀ torí ọ̀gbẹ́ni tó wà lókè yìí Buhari olórí burúkú ènìyàn ni o. I will continue reiterating that. I won't stop repeating it. I will continue to say it. He's a born bastard man. Ohun àtàwọn entourage. They are born bastard. Trust me. Olórí burúkú pátápátá yìí wọn ní gbogbo wọn. Wọn kọ nǹkan tó máa já sí. Àwọn Haúsá gan ó ti sú wọn. Wọn ò mọ tán lè ṣe. Àwa tàdé mọ tá fẹ́ ṣe wọ́n get rid wa ní kọ̀ọ̀kan. Can you imagine àwọn DSS gbogbo tó jókè pátápátá làwọn pípì wà. From court the judge made a law that they should release those people from a couple of days ago. Look at the time they now release these people. Tí ó bá jẹ́ pé wọ́n gba agbára látòkè pé kò sí nǹkan tẹ́nìkan lè fàwọn ṣe nígbà tó ti ní ẹni tí wọ́n gbẹ́kẹ̀lé tí wọ́n gbójúlé. Tẹ́ bá mú any of the Fulanis bóyá pààyàn wọn ṣe gbọ́ wọ́n ṣe anything evil tẹ́ bá mú wọn dá from above lè máa gbọ́ wọn tẹ́ bá lọ wọ́n bóyá dá very ẹmú wọn láàárọ̀ tẹ́ bá lọ síbẹ̀ lọ́sàn-án wọn náà ti release wọn tó bá ní kí ló dé wọn náà dá from above ló ní káwọn fún wọn sílẹ̀. Kí la fẹ́ sọ from above. Àwọn tó ń ṣe nǹkan burúkú tó ń kó bọ̀rìn lójú méjèèjì tó ń pa àwọn ènìyàn pẹ̀lú AK-47 AK-49 wọn ò rí nǹkan kan ṣe fún wọn. Àwọn tó ń lọ dárí pump kìíní day gun ní àwọn pípù yìí bẹ̀rẹ̀ ti mú ní wọ́n mú tó ń tì mọ́ wọn tó ń ṣe níṣekúṣe. Àwọn tó wọnú báràkì lọ tí wọ́n lọ pa àwọn tó ń pa àwọn èèyàn tó tún pa general àmì tó pa whatsoever wọn máa tì wọ́n mú dè ní. Àwọn èèyàn tó ń sọ̀rọ̀ lásán against wọn náà mú náà ṣe ní ṣùtà náà ṣèkà fún. Gbogbo wa láti mọ̀ tàdé ń ké pé má yìí ṣe ṣùgbọ́n etí tó ń dùn bóyá òun ni kò jẹ́ kó gbọ́ ni o bóyá nítorí pé ọpọlọ ẹ̀ tí ò pé ni o I don't know. Lóòtítọ́ wọn ti ní kó lọ síléèwé
ẹjọ́ ẹbí wa ẹbí ẹ̀kọ́ ẹbí àwa tá fi dìdìrìn olódo upon 100 tá fi jẹ kí náà porúkọ ẹ̀ tá fi jẹ olórí ẹjọ́ wa nínà ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà ọlọ́run á bá a ti jáde agbẹni tó máa gbà wá síbẹ̀ àgbẹ̀ síbẹ̀ so ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa o ọlọ́run á dúró tì wá. If you are interested in this, love it, like and share. I'm also in YouTube. You can just, if you want to go to my link, you just type HRH Prince K.A. Adion. You will see me on YouTube. If you're interested, love, share, and like. And then you can subscribe if you want. Any nice time, nice day. So I don't have more than this. Thank you so much. I'll see you in another time. Bye. God bless you all. Bye.